àkànṣe ìsọ̀òru ọlọ́dọọdún tí máa wáyé ní Echoes of Mercy Sanctuary tó wà ní ilẹ̀ àánú ní Sùkúrú nílùú Ìbàdàn, èyí tí àkórí rẹ̀ jẹ́ Happy Birthday Jesus, tí àkórí tọdún yìí ni Great Turnaround, ìyípadà alágbára. Bẹ́ẹ̀ àṣẹ àmì ìfìòróróyàn bàbá wa Pásítọ̀ Níyì Ọlásùpọ̀. Ìsọ̀òru ọ̀hún ni yóò máa wáyé ní ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 24 oṣù kejìlá ọdún yìí, bẹ̀rẹ̀ láti agogo 8 alẹ́ nílé ìjọsìn wa God's City ilẹ̀ àánú Sùkúrú, ojú ọ̀nà ìlú Ìwó Ìyànà Ọ̀fà nílùú Ìbàdàn. Ọ̀pọ̀ àwọn olórí ẹ̀mí ni yóò bá wọn péjú síbi ìsọjí ọ̀hún, àwọn bíi Ẹ̀sàdáì Glorious Kids, Ẹ̀sàdáì Voices, àjíǹrere Olúwaṣèyí David Ìjálá Jésù àti àjíǹrere Juliana Òjó. Wọn yóò máa bá wọn péjú síbẹ̀. Ìwọ náà wá darapọ̀ mọ́ wa kó rí ìyanu Olúwa nínú ìsọ̀òru àṣálẹ̀ ìyípadà alágbára náà pẹ̀lú àkòrí ìbùkún lọ́pọ̀ yanturu. Tèmi ò ní ṣòro.